ẹ̀yin ọmọ Yorùbá ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ wúrà area mo tún fi ń wọ̀nyí bíbà yìí ẹ rí gbogbo ọ̀nà tó ṣe tẹ́ wúrà area ni ẹ rí gbó ilé kékèké ló wà lẹ́gbẹ̀lé gbogbo ilé tẹ́ ń rí yìí ló ní iná kò sí ilé tẹ́ rí tí ò ní iná ní gbogbo ilé tẹ́ ń rí yìí gbogbo ilé tẹ́ ń rí yìí pátá ló ní iná ẹ jọ̀wọ́ tẹ́yìn náà bá wá tá bá nírú ọ̀nà báyìí nínú gbogbo wúrà area wa níbi Ìbàdàn Ògùn Ọ̀ṣun Oǹdó gbogbo àwọn inú gbó wa tá bá ti ní ọ̀nà báyìí ẹ rí pé ilé ayé wa náà ti dára ni ìlú tẹ̀ ń rí yìí ní nǹkan kan ju potato nìkan ló ń ṣe ní ìlú yìí lọ àpọ̀ gbogbo aráàlú ló sowó pọ̀ mọ́ gọ́fìmẹ̀ntì òun làá fi sọ fún wa pé ẹ jẹ́ káà náà sowó pọ̀ mọ́ màmá wa Onítìrìmkabiola kí ilé ayé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kó lè dára ká lè gbégbé àlàáfíà òun mo máa fi ń ṣe gbogbo àwọn fídíò kéékèèké báyìí fún yín ẹ lọ wò ó ẹ bá mi subscribe ẹ dẹ̀ bá mi share ó dìgbà kan náà bye for now.